Taofik lórúkọ mi, Salami lórúkọ bàbá mi. Àwọn yẹn máa ń pè mí ní tí òru júmọ̀ dòsì. Àdábánijà òkìtìrì máa wọ ará àtàrọ̀ ọmọ rẹ̀ rúbèrè. Ọmọ agbẹ́mọ́rùwọ̀ ni ọmọ agbẹ́mọ́rùwọ̀ rẹ̀ ọmọ agbọ́pọ̀ ibi tó kọ́ bá mú jẹun. Tí a bá ní ká máa sọ̀rọ̀ nípa Sista Fọlákẹ́ Àrẹ̀mú, n tá à lè sọ nípa wọn pọ̀, ṣùgbọ́n torí pé kò sí àyè púpọ̀. Fọlákẹ́ Àrẹ̀mú jẹ́ obìnrin takuntakun, sì jẹ́ obìnrin rere. Gbọ́dọ̀ lórúkọ mi. Mo lè sọ kankan lórí nǹkan tí bàbá pastors reference sọ lẹ́ẹ̀kan. Aslat Àrẹ̀mú bọ̀dá mi gangan ni Alhaji Kòṣàbùnmi happens to be my sister. Ó ní ìyàwó bọ̀dá mi. Ìwà kan wà nínú Aslat àti Kòṣàbùnmi bó ṣe sùn yìí.